àwa bẹ̀rẹ̀ àwẹ̀ mo nínú àwẹ̀ yìí súra dáńké láwọn àwẹ̀ tó ṣáájú à ń ké kò à ń rọlù afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha فلا يتدبرون القرآن tadabbur gbọdọ̀ máa wà náà Al-Qur'an tó ń kà kọ́lá bóyá nínú àwẹ̀ ọlẹ̀ mọ́kàjú súra kan lọ olùmọ́kàjú súra kan lọ láwẹ̀ wọ́pọ̀ gbogbo látàrí súra náà oòrùn sí oòrùn sí ó fi wúlò fún ẹ olùwúlò fún ẹ ó fi tó ìgbésẹ̀ ayé olùgbé ìgbésí ayé sí ẹ sí ẹ àti tàwọn tó bá ń gbé pẹ̀lú ẹ àti gbogbo àwọn tó bá wà lára ẹ tó ń gbé pẹ̀lú ẹ أم على قلوب أقفالها àwọn kan wá ti bí pẹ̀tà àwọn ọmọ ọdún tí mẹ́ta kọ́kọ́rọ́ àgádágodo ti dí wa lọ́kàn kọ́kọ́ àgbẹ́ta lórí tí ọlọ́gbà ráyé pé bá ṣe ń ká Al-Qur'ani tẹ̀tẹ̀tẹ̀bò rí ẹ kò yẹ ká yàyàkúyà báyìí tó bá jásí pé ká tún ká Al-Qur'ani ìtawà ń lo sí Al-Qur'ani ìkọ̀lẹ́ta yàyàkúyà báyìí Ànábì Muhammad صلى الله عليه وسلم wọ́n bí ìyàwó Àìṣà léèrè pé kí ni wà nẹ́bí صلى الله عليه وسلم kí ni wà ẹ̀ wọ́n fi yàtọ̀wà Àìṣà àwọn ọmọ àdókìlì wà nínú àwọn Muhammad lọ́dún àwọn قالت خلقه القرآن wọ́n ní pé tẹ́ bá ti mọ̀ Al-Qur'ani yẹ ìwà ẹ̀ ni èmùsí yàtọ̀wà Àìṣà tó wà fún wa ti ní pé tẹ́lá ti mọ̀ Al-Qur'ani yẹ ìwà nínú Muhammad yẹ صلى الله عليه وسلم wọ́n fi kẹ́ nìkan rùn ní òfin mọ̀lẹ́ òfin nínú Muhammad òní lálálẹ́ ó máa ń tọ́ ojú lé obìnrin òfin fún ọdún lálẹ́ àlẹ́bí máa ń lọ sí òfin kíkà rárá ìdíbẹ̀ صلى الله عليه وسلم ní àgbẹ̀bí máa ń pààyàn òfin ọmọ bí àlẹ́bí máa ń báyàn صلى الله عليه وسلم òfin ọbẹ̀ fún wa ráyé pé Al-Qur'ani ní kókò Al-Qur'ani ráyé kò ní ìjà Al-Qur'ani là ń lò tó wọ́n dájú pé kí a ń bá wa ní àti táwọn ọmọ ilé ìwé pé ìwà nínú Muhammad ní Al-Qur'an bàbá wọn fi wá sí pé ìdí Al-Qur'an là ń lò bí rẹ̀ ìwọ́n náà bí ara rẹ̀ bí rẹ̀ ìgbà tó bí rẹ̀ àti bọ́ sínú àwẹ̀ àtìkọ́ fún ọ̀rẹ́ ó ní owó rẹ̀ tó ń ṣe òun ní orí kankan tó ń ṣe òun gbáwẹ̀ náà rẹ̀ náà òun dáwọ́ pé òun kówó jọ náà ni òun kó lọ ní owó tó ń kó jọ ẹ̀ ta ló fi ṣàánú owó tó ń kó lọ pé òun tó ń kú ní tàbí ti àánú láì kò sí mo kọ́ bí nǹkan kì í ṣe kó fẹ́ fi gba nǹkan kan ìdí kó fẹ́ tó tó ń kó lọ ní ìlú pẹ̀lú kankan mo kọ́ bí tó fẹ́ ṣe yẹn ìdí tó fẹ́ fi gbà ní kì í ṣe kó fẹ́ fi gba nǹkan ìdí tó fẹ́ fi gbà náà wọ́n tó fẹ́ tó lónìí jẹ́ kì í ṣe kó fẹ́ fi gba nǹkan lọ ṣe ń fún ẹlòmíì ìdí tó fẹ́ fi gbà náà ló tó lórí fún ẹlòmíì gbogbo adápẹ̀lá lórí súnnà gbogbo owó akúgbẹ̀rẹ̀ ẹgbẹ́ onísúnnà àtàwọn adápẹ̀lá mùsùlùmí àti gbogbo owó akúgbẹ̀rẹ̀ mùsùlùmí ìwọ́n láti jà nẹ́bí èwo ni wọ́n ti gbà fún ọmọ ọ̀hún náà
sallallahu alaihi wasallam wọ́n rí ànẹ́bí pé sallallahu alaihi wasallam كان أجود من ريح المرسلة sallallahu alaihi wasallam ànẹ́bí tọrẹ níwáwẹ̀ tó fẹ́ fi kọ́ wa ní tó bá mẹ́ lára níwáwẹ̀ ó mẹ́ lára jẹ́bi ọjọ́ tí ó kìí sáwẹ̀ tó ṣe fi lónìí ànẹ́bí wa ní wọ́n ànẹ́bí ìmá tọrẹ كان أجود من ريح المرسلة وترى atẹ́gùn tó rọra ń fẹ́ sallallahu alaihi wasallam ṣe ń tọrẹ fún wa nílà nẹ́bí ṣe ń tọrẹ wọ́n yóò tẹ̀lé wọn Muhammad níbi ìtọ́ rẹ̀ níbi lọ́lọ́lẹ́kùn tí ń fẹ́ wọn máa fẹ́ lọ fẹ́ lẹ́yìn ìta nílé tá a ń gbà nínú bí òfin wọn ilé rẹ̀ ní tó fẹ́ làlẹ́ ibi ìtọ́ rẹ̀ nínú àwẹ̀ àtàkùn tó dáwẹ̀. bá nẹ́bí ti wá rí bàbá náà ọwọ́ ní bàbá wà lóde wáàsí tàbí bá nẹ́bí wọlé ọ̀la gbogbo ọ̀lànà ẹgbà èmi ó bá nẹ́bí wọlé ọ̀la bàbá olóde wá sí àwọn akóyọ̀ta ló bá nẹ́bí wọlé ọ̀la lọ́la gbogbo wọn láàrín ọkọ̀ fẹ́ bá wọlé ọ̀la fẹ́ bá wọlé ọ̀la. oòrùn ta ló ti bá tiẹ̀ jẹ́ ìwọ̀n tó ń ṣe wá sí ni oòrùn ta ló ti bá tiẹ̀ jẹ́. oòrùn ta ló ti hypnotize hypnotism yẹn wọ́n ń pèrè tẹ̀lúwí mọ̀gbìnàtíìsì akramakumullah ẹ̀bẹ́ni ó sọ dúzó bí ló ṣàmà tẹ̀lé lọ́nà yóò di àgùntẹ̀ ẹnìkan ló ní pé a gómìnà kan gánẹ́mù lágbájá ní tàbí gánẹ́mù rẹ̀ ọ̀nà lágbájá ìní gánẹ́mù rẹ̀ ìgbà tó máa ń bà lérò pẹ̀lú gánẹ́mù ní ibi ẹmọ́ àgùntàn tó bá ti rí onísá yóò máa tẹ̀lé torí ó ti mọ̀ ẹ́kọ́ mọ́ orí nǹkan gbà yóò máa tẹ̀lé bí yóò ti máa tẹ̀lé àáfáà yìí nìyẹn bí wọ́n bẹ́ẹ̀ yóò máa tẹ̀lé àfáà yìí ni àfáà yóò sọ sí wà sí tàbí tàbí fẹ́ bá lẹ́nu wọlé ọ̀la ló ti kí ọkọ rẹ̀ máa dúró. àárò rẹ̀ pé níbi tó dé yìí in tó ń ṣe wá Nàìjíríà yìí àrùn yẹn pọ̀ bàbá wọn lè gbogbo ìdúró pé ètò ìṣèlú wa Nàìjíríà yìí àrùn yìí pọ̀. lọ mú òjò olóṣèlú náà ni o òṣèlú náà ni o olówó ni o olówó ni o orí kọ́ntrátì ni o orí kọ́ntrátì ni èyí tó gbà àwọn owó tó rí ní èrò ló fi ṣe dáadáa ìjọ olóṣèlú ni wọ́n ní àwọn olóṣèlú wọ́n gba kọ́ńtàkì ní àwọn ìgbà kọ́ńtàkì olówó ìwọ̀n tó ń kówó lọ owó tó bá ní ìwòlòdò bẹ́ẹ̀ tó ti tọ́lọ́. ولا تجمع من المال فلا تدري لمن تجمع ọ̀rọ̀ ẹni tó ń kójọ òun tó kó lọ ó sì jọ ẹni tí ó sọ ìgbà láti sọ ìgbà ó ṣe kójọ yìí níjọ́ tó bá kú níjọ́ tó bá kú gbogbo ọmọdé kójọ yẹn ó di tẹ́lẹ̀ mí ìjọ tó bá ti kú gbogbo tó wà lágbóògbò tó ti tọ́lọ́ ń bẹ́ẹ̀ tó ti tọ́lọ́ mí. ìwọ ló máa wá dáhùn ní ṣe gbogbo wa tó lọ pé ìwọ tọ́lọ́ ń
gbogbo ẹ̀ka náà wọlé láwọn ẹ̀ àwọn oṣù máa náwó lẹ́yìn rẹ̀. دعي الحرص ní sùúrù wọ́n ṣe kọ bó ṣe kójọ yẹn tán fẹ́ máa náà àwọn máa náà àwọn máa náwó lẹ́yìn rẹ̀. ìwọ ló ṣe ìṣirò ìwọ́n bá máa ṣe ìṣirò olóko lọ́wọ́. àrẹ́bìnrin صلى الله عليه وسلم rájíjọ́ ìgbìyànjú wọ́n ó béèrè lọ́wọ́ ẹ̀dá kọ̀ọ̀kan in aina kasaba malahu لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن 40 èèyàn òní ti kúrò níbi alkiyama títí wọ́n fi béèrè nǹkan mẹ́rin àmọ́lẹ̀ rẹ̀ ti kú èrò títí tí ó fẹ́ jẹ́jẹ́ tó fẹ́ lè fún ọ̀rọ̀ tí wọ́n bí ìtàn mẹ́rin. عن علمه فيما عمل به wọ́n béèrè pé ìmọ̀ tó mọ̀ wọ́n fi ẹgbẹ́ ìwé ìmọ̀ bẹ́ẹ̀ mọ̀. ọlọ́wọ́ ni mo fún ẹni mímọ̀ ọlọ́run tó olùkọ́ ní náà ìmọ̀ tó mọ̀ ẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ mọ̀ ẹ́ kí ló fi ṣe kí ó fi máa lè fi owó. عن عمره wọ́n béèrè pé ọjọ́ orí rẹ̀ فيما أخبره kí ló fi kójọ kí ló lọ lórí ilẹ̀ kí ló lọ. عن جسمه فيما أبلاه kí ló lo ara rẹ̀ fún fíìmù àbúdáwò kí ló lo kí ló kó ara rẹ̀ orí ọ̀rọ̀ tó wá di àgbà kí ló kó ara rẹ̀. وعمله أين اكتسبه وفيما أنفقه owó rẹ̀ àìlẹ̀ tẹ̀sàbáwò níbo ló ti kó ojọ ló ń bẹ̀rẹ̀ pé owó rẹ̀ ìgbèrò ìgbèrò lọ. wà fíìmù أنفقه àfọ́kọ̀ kí ló náà lé lórí kí ló wá ń kọ́ lẹ́yìn kí ló náà lórí. àwọn òbẹ̀rẹ̀ náà ń ta kọ́ ìbéèrè tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìgbà ìyára. ẹ má béèrè lọ́dọ̀ gbogbo kálukú àwọn àfá bàbá ń bí wọ́n ń tàbíra wa àwọn ti àwọn àfáà àti pásítọ̀ àti pásọ̀ àtolówó àtolówó àti ọlọ́lá àti ọlọ́lá àtòṣèlú àtolóṣèlú tó bá bí nǹkan tó bá béèrè nǹkan mẹ́rẹ̀ẹ̀rin gbogbo wọn kàkalẹ̀ yìí wọ́n bá tẹ̀lé lọ́wọ́ gbogbo wọn tí bàbá dábọ̀ yìí kí ló kù kí ni ó kù kí ni wọ́n máa fi rẹ̀ kí ni wọ́n fẹ́ rí kí ni wọ́n fẹ́ rí èsì wo ló fún ọlọ́run èsì wo ló fẹ́ fún ọlọ́run ó dáwọn béèrè fẹ́ fún ojú mẹ́rin ló yìí jàre lórí ẹ̀ tó wá sí àdúgbò rẹ̀. الحرص على الدنيا وفي العيش فلا تتمع ولا ọkàn دع الحرص على الدنيا níbi òun wáyé ojú kòkòrò fílẹ̀ وفي العيش فلا تتمع níbi ó fẹ́ ṣẹ̀mí falatẹ́tìmá má ma ọkàn wípé yóò dá ولا تجمع من المال má kó ó jọ فلا تدري لمن تجمع falatẹ́dìrí لمن تجمع ọmọ sínú torí inú òjò fún ولا تدري في أرض كأن في غيرها تصرع ibi tó ń kó òjò ẹ kí ni ولا تدري في أرضك àfi àrdíkà ìjẹ́ lórí ilẹ̀ rẹ tó أم في غيرها تصرع àbí lórí ibòmí tó sọ̀rọ̀ ló ń gbin nǹkan tó fẹ́ ká تصرع بالصاد ولا تدري في أرض كأم في غيرها تصرع
sọ̀rọ̀ ó gbé ẹgbẹ̀ ó lọ mọ́lẹ̀ ń bẹ̀. fàínà ríríkọ̀ màkìsùn tíráàsì bí ọlọ́run ti pín wọ̀sùn zọ́nìlá yẹ̀hùnfà ọwá dábàá bú wípé ìwò òní ni kò ṣàǹfààní fọ̀kìrún kúlù mọ́ yẹ́pì máa gbogbo ẹni tó bá ń rọkàn yẹ́kùnmá gbogbo ẹni tó bá ń rọkàn yẹn fọ̀kìrún aláìní ni gẹ̀nìyàn kúlù mọ́ yẹ́pì náà gbogbo ẹni tó bá gbájí tó pẹ̀lú nǹkan tó lọ fún ó yáyọ ọkàn pẹ̀lú ẹni tó ní nìyẹn. ayé yìí má wá ilé gbogbo wá ní láti rí má fi ẹ̀rí sí gbogbo tó bá ti tojú bọ̀ ó wọ́n á yí òun náà mẹ́rin owó ìdúró rẹ̀ lóbi owó ó wọ́n bá ti tó wà yí ilẹ̀ ló kú sí àbí ilẹ̀ òbí ló ti bẹ̀rẹ̀ lé ẹ wá lè náà tó gbogbo ẹni bá wọn kàn tó gbogbo onímọ̀ náà láti lówó fún ẹni tí a láì ní gbọ̀ngbélé ní kó lọ sọ́dà kó ló ṣùgbọ́n gbogbo ẹni tó bá láyọ̀ ọ̀nà àbọ̀rọ̀ lé. Bí ẹ pé ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ wọ́n wá wá pé rí wí. ó wọ́n rí wípé ẹ̀sẹ̀ onílágbájá sí ọ̀rọ̀ tó bí náà kò rí ẹ̀sẹ̀ tọ́ka sí odò tí wọ́n lè. Dábàá kò lúgbó olóògbà káwọ́mì fama laha indaha nasibu fama laha indaha dhunubu وتشتهي أنفس نفوسا وما لها عندها نصيب طوبى قلوب قوم وما لها عندها ذنوب وتشتهي àwọn ẹ̀mí kan máa bínú ẹ̀mí kan. àwọn ẹ̀mí kan máa bínú ẹ̀mí kan. àbọ̀ kùlùbù kùlùbà qawmin fàmẹ́lá iná zunubu. Kò sẹ́sẹ̀ kan tẹ́bí yẹn fi ṣe. kò sí ẹ̀rẹ̀ kan tẹ́lẹ̀ lè ló tẹ́. Wọ́n pé kí ní ìdí tó ń bínú ẹ̀. wọ́n wá bí pé kí ni ìdí tó ń bínú ẹ̀. wọ́n bá ti ẹ̀ bí pé kí ni ìdí tó ń bínú ẹ̀. Kò ní lẹ́sẹ̀ kan. kò ní ẹ̀rẹ̀ kan kà sí lẹ́sẹ̀. wọ́n tẹ́sítẹ̀rí àǹfùsùn nùfúsà. Àwọn ẹ̀mí kan sì máa fẹ́ràn ẹ̀mí. àwọn ẹ̀mí kan ó fún ọmọ ẹ̀mí. fàmẹ́lá ìdá nasibu. Èyí tó rí bíbẹ̀. kò sí pé lórí bẹ́ẹ̀. Wọ́n ṣàfẹ́ràn ẹ̀. yóò lọ ọmọ ẹ̀mí. ماذاك إلا لمرات Ọlọ́run ti ṣe é nìyẹn. bọ́lá ti ṣe é yẹn. Ó tọ́jú ẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ni. ó ti tọ́jú ẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀. Ó fi pamọ́ bẹ́ẹ̀ ó ni. fi pamọ́ bẹ́ẹ̀ ni.